Iṣẹ́ yìí la máa ṣe ní ọjọ́ àkọ́kọ́, ọjọ́ kejì àti ọjọ́ kẹta oṣù kẹrin. Ọjọ́ àkọ́kọ́, ọjọ́ kejì àti ọjọ́ kẹta oṣù kẹrin. Ọjọ́ àkọ́kọ́, ọjọ́ kejì, ọjọ́ kẹta la máa fi ṣiṣẹ́ yìí. Ẹ máa bá mi gẹ́tì tòmátò mẹ́ta, normal tomatoes tá a máa ń jẹ mẹ́ta, iyọ̀ àti ṣúgà. Iyọ̀ àti ṣúgà yìí ẹ máa mix ẹ̀ pọ̀. Ẹ jẹ́ ká farabalẹ̀ dáadáa, ká gbọ́nù tì yìí dáadáa. Alẹ́ ló máa lo ṣẹ́ yìí kó tó lọ sùn. Alẹ́ ló máa lo ṣẹ́ yìí pẹ̀lú omi gbígbóná, omi tó warm. Ó máa warm omi fi lo ṣẹ́ yìí ní alẹ́ kó tó sùn ni. Ó túmọ̀ sí pé ó máa bẹ̀rẹ̀ ṣẹ́ yìí ní alẹ́ ọ̀la tí ń ṣe on the 1st, on the 2nd náà ní alẹ́, on the 3rd náà ní alẹ́ ló máa lo ṣẹ́ yìí. Tó bá wà ní period, jọ̀ọ́ nítorí Ọlọ́run má lọ kọ sórí comment section mi. O lè lo ṣẹ́ yìí o tó bá wà ní period, but tó bá jẹ́ aláboyún o lè lo ṣẹ́ yìí. Mo ti sọ báyìí o lè lo ṣẹ́ yìí tó bá sì wà ní period. Tó bá jẹ́ aláboyún o lè lo ìyẹn bẹ́ẹ̀. Tòmátì mẹ́ta, iyọ̀ àti ṣúgà. Ó máa mú iyọ̀ àti ṣúgà yìí, ó máa mix iyọ̀ àti ṣúgà yẹn powder. Má lo cube sugar, powder sugar àti iyọ̀. Mi ì sọ pé sí salt o, normal iyọ̀, normal cooking salt ló máa mix pọ̀ mọ́ra wọn. Wàá wá mú kíní tòmátì yẹn, ó máa gé. Tó bá ti gé orí ẹ̀ sọnù, ibi díẹ̀ gangan ló nílò. Wàá bú iyọ̀ yìí sí iyọ̀ àti ṣúgà tó ti mix yẹn, ó máa bù sórí orí ìdí ẹyọ kan. Ṣùgbọ́n pé tomatoes mẹ́ta ni. Ẹlẹ́ẹ̀kejì náà wàá tún ṣe bẹ́ẹ̀, wàá gé orí ẹ̀, wàá gé sọnù. Ìdí ẹ̀ yẹn wàá tún bu iyọ̀ àti ṣúgà tó ti mix yẹn, wàá tún bu abu díẹ̀, wàá fi sí orí tòmátì yẹn. Ẹlẹ́ẹ̀kẹta yẹn náà ó máa tún ṣe bẹ́ẹ̀, ó máa ti gé orí ẹ̀, ó máa gé sọnù. Ó máa bu iyọ̀ àti ṣúgà tó ti mix pọ̀ yẹn, ó máa fi sí orí tòmátì yẹn. Ó ti fi síbẹ̀. Tó bá ti wá gbé nínú bedroom níbi tó ti fẹ́ wẹ̀, ó ti mú omi, ó ti warm water. Bu iyọ̀ ṣíbí kan sínú omi warm water tó bù kalẹ̀ yẹn, tó máa fi lo iṣẹ́ yìí. Bu iyọ̀ ṣíbí kan sínú omi warm water yẹn, tó máa fi lo iṣẹ́ yìí. Gbé lọ sínú bedroom ẹ̀. Àwọn tomatoes mẹ́ta tó ti gé yẹn tó dẹ̀ ti bu iyọ̀ àti ṣúgà yẹn lé orí ẹ̀. Wàá mú tomatoes ẹyẹ kan, orí ẹ̀ nìkan ni wàá fi fọ̀. Orí ẹ̀ nìkan ni wàá fi fọ̀. Ẹlẹ́ẹ̀kejì tó bá ti fi fọ̀ yẹn tán, wàá sọ́nù. Wàá bu omi, wàá fi ṣan orí ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì láti ọrùn ẹ dé orí ìdodo ẹ. Láti ọrùn dé orí ìdodo. Alákọ̀ọ́kọ́ orí nìkan ni wàá fi fọ̀, wàá gbàdúrà. Oṣù kẹrin tí mo wọ̀ yìí mi ò gbọdọ̀ rí ìkánjú. Oṣù kẹrin tí mo wọ̀ yìí gbogbo orígun mẹ́rin ayé tí n bá kọrí sí ní oṣù kẹrin yìí ó gbọdọ̀ sọ oore fún mi. Oṣù kẹrin tí mo wọ̀ yìí gbèsè ògo tí oṣù kẹta ò san, oṣù kẹrin yìí ó gbọdọ̀ san fún mi. Orí mi òun láti pe òun ńlá wá fún mi. Tó bá ti gbàdúrà yẹn, ìyẹn ó ti fi forí ẹ, èyí tó bá kù lọ́wọ́ ẹ sọ́nù. Mú tòmátì kejì láti ibi ọrùn ẹ báyìí títí dé ìdodo ẹ, fi wẹ̀ kó máa gbàdúrà gbogbo nǹkan tó bá fẹ́ àti nǹkan tó bá fẹ́. Tó bá ti ṣe léyìí tán náà, bú omi kó fi ṣanra ẹ, kó sọ ẹ tó bá wà lọ́wọ́ ẹ tó bá kù kó sọnù. Ìkẹta láti ìdodo ẹ dé àtẹ́lẹ̀ ẹsẹ̀ ẹ. Ìkẹta ẹ jẹ́ ká farabalẹ̀, ṣé mo pé mo ti sọ, ẹ jẹ́ ká farabalẹ̀ ká gbọ́ fídíò yìí dáadáa. Láti ìdodo ẹ tó parí ìtẹ́lẹ̀ kejì sí dé ìsàlẹ̀ kó fi fọ̀. Tó bá dẹ̀ ti fi fọ̀ tó bẹ̀ sọnù, kó wá fi omi yẹn kó wá fi ṣanra again láti orí dé ìsàlẹ̀, kó fomi yẹn kó fi ṣanra ẹ, kó dẹ lọ ṣe kí ni kó lọ sùn. Mi ò ní kó lo ọṣẹ, mi ò ní kó lo kankan. Tó bá wà ní period má ṣiṣẹ́ yìí. Tó bá jẹ́ aláboyún o lè lò ó. Kò sí ẹni tí ò lè lo ṣẹ́ yìí. Lórúkọ Jésù ó máa jẹ́ fún wa. Ojú òní tì wá. Ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ dáadáa kẹ́ tó máa comment. Ẹ̀rí yín, testimony yín, òun ni mo fẹ́ máa rí ní comment section yẹn. Kẹ́dẹ̀ máa fi comment yín kẹ́ fi máa gbàdúrà fún mi, nítorí pé àdúrà tèmi náà máa gbà lórí ayé yín. Bẹ́ẹ̀ ló máa rí o. Bá mi share torí àwọn kan tán máa tètè rí láti lè prepare tí wọ́n náà sílẹ̀ nítorí alẹ́ ọ̀la. Lórúkọ Jésù ó máa dára fún wa. Má gbàgbé láti like yẹn náà, ó máa ràn wọ́n fún ara ẹ̀ náà, ó máa ràn ẹ́ lọ́wọ́. Má gbàgbé láti follow page yìí fún ìmí tó máa ṣe láǹfààní. Oṣù kẹrin yìí dábẹ́ bó ti wù kórí, wọ́n jọ máa kí èmi àti ẹ, wọ́n jọ máa kí wa kú oríire ni. A ò ní mú àmúbọ́, a ò ní jọ lórí àṣetì. Jọ́ tó bá ti fi tòmátì yẹn gbojú ẹ, má gbàgbé wípé iyọ̀ ti mix mọ́ ṣúgà yẹn o. Má lọ fi gbojú ẹ jù. Àṣẹ ni. Má jẹ́ kó jẹ́ pé bó ṣe ń kan ẹ́ lára ló wá fi ń gborí ẹ, ló fi ń gbojú ẹ. Ó gbojú ẹ bá wá pọ́n, ó wá wò pé kí lélẹ̀.
ẹ jẹ́ ká ṣe ní díẹ̀díẹ̀ lórúkọ Jésù. Àdúrà wa máa gbà. Bó bá ti ń kàn ẹ́ lára báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ ló ti bẹ̀rẹ̀ iṣẹ́. Ó bá ti ń kàn ẹ́ ní ara, ó ti ń kan ìṣẹ̀dá ẹ, ó ti ń kan spirit ẹ, ó ti ń kan ẹ̀jẹ̀ ẹnìyẹn. Lórúkọ Jésù. Ìgbàgbọ́ èmi àti ẹ ta ní lórí péjì ó máa mú wa lára dá lórúkọ Jésù. Jésù Olúwa wa. Àmín. Thank you. God bless you.